àtúnkù dédé àkókò yìí níbikíbi tẹ́ ti láǹfààní láti máa wò wá lórí ìkànnì akéde Yorùbá TV News náà la wà tá a ti mú ròyìn wá fún wa fún ti ọ̀sán tìní. Orúkọ oníròyìn làyànfẹ́ Elédùmarè. Ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ ròyìn wa etí náà kò ní di. Ẹ gbọ́ àwọn ìròyìn náà bó ṣe lọ ní sísẹ̀ǹtẹ̀lé. Ìyàwó ààrẹ ilẹ̀ yìí èyún arábìnrin Olúrẹ̀mí Tinubu ti fohùn léde sí gbogbo àwọn ajínigbé ní òní tí ń ṣe ọjọ́ àyájọ́ àwọn obìnrin lágbàáyé. Ọ̀kan pàtàkì lára àwọn ọmọlẹ́yìn MC Olúọmọ ó ti jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ èyí tó wáyé lójú afárá Third Mainland Bridge lẹ́kọ̀ọ́. Àwọn agbébọn Fúlàní darandaran pa ọlọ́pàá Márùn-Ún ní ìpínlẹ̀ Ebonyi àti ènìyàn mẹ́rìndínlógún mìíràn ní ìpínlẹ̀ Benue. Ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìyàwó ààrẹ ilẹ̀ yìí èyún arábìnrin Olúrẹ̀mí Tinubu ti fohùn léde sí gbogbo àwọn ajínigbé tí wọ́n ń ṣọṣẹ́ ní lemọ́lemọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹni tí ọwọ́ bá tẹ̀ nínú gbogbo wọn báyìí kò sí ìdádúró, bẹ́ẹ̀ ni kò sí ìwádìí kankan bí kì í ṣe kí wọ́n gba ìdájọ́ òdodo lórí bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Arábìnrin Olúrẹ̀mí Tinubu sọ èyí di mímọ̀ níbi ayẹyẹ ọdún àwọn obìnrin lágbàáyé èyí tí ó wáyé ní èní tí ń ṣe ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún tá a wà yìí ní ìlú Àbújá. Nígbà tí aya ààrẹ bá àwọn oníròyìn sọ̀rọ̀, ó ní n tó jẹ́ ẹ̀dùn ọkàn fúnni ni pẹ̀lú bí àwọn agbébọn àti àwọn ajínigbé bí wọ́n ṣe ń ṣọṣẹ́ káàkiri. Ó sọ̀rọ̀ lórí èyí tó wáyé ní ìpínlẹ̀ Borno àti èyí tó ṣẹlẹ̀ lánàá òde yìí ní ìpínlẹ̀ Kaduna pẹ̀lú bí àwọn ajínigbé ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní 300 bí wọ́n ṣe jí wọn gbé lọ ní ìpínlẹ̀ náà. Aya ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní iná tí obìnrin fojú wì ó pọ̀ púpọ̀ ju kí obìnrin tó máa fi ojú sunkún ọmọ lọ pẹ̀lú bí àwọn ajínigbé bí wọ́n ṣe ń ṣọṣẹ́ ní lemọ́lemọ́ tí wọ́n sì ń jí àwọn akẹ́kọ̀ọ́. Ó ní òun pe gbogbo àwọn gómìnà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí oníkúlùkù kí wọ́n tún ìgbàdí wọn kí wọ́n tún soko lé dáadáa lórí ètò ààbò èyí tó mẹ́ẹ̀ láti gbógun ti àwọn ajínigbé. Wọ́n ní gbogbo ajínigbé tí ọwọ́ bá ti bà báyìí níṣẹ́ ni ká máa ta kọ́sọ́ wọn lọ síbi tí wọ́n ti lọ gba ìdájọ́ òtítọ́ àti òdodo lórílẹ̀‐èdè yìí. Ọ̀kan pàtàkì lára àwọn ọmọlẹ́yìn MC Olúọmọ jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ èyí tó gba ẹ̀mí rẹ̀ lórí afárá Third Mainland Bridge ní ìpínlẹ̀ Èkó. Gbajúgbajà ẹni tó jẹ́ alága fún gbogbo àwọn onímọ́tò káàkiri ní ìpínlẹ̀ Èkó èyún Musiliu Akinsanya tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí MC Olúọmọ ó ní ó ti pàdánù ìkan pàtàkì lára àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Benson níbi látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ èyí tí ó gba ẹ̀mí arákùnrin náà. Ẹni tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ arákùnrin Benson yìí tó di olóògbé ó ní ó fi sí ojú òpó ayélujára rẹ̀ ní èní tí ń ṣe ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún tí a wà yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ orúkọ arákùnrin ọ̀hún ní Ògúnsẹ̀yẹ Vincent. Nínú ọ̀rọ̀ rẹ̀ òun ló ti fi ìròyìn náà léde wípé ó jẹ́ nǹkan tó bá òun lójijì tó sì jẹ́ ẹ̀dùn ọkàn tí kò ṣeé parẹ́ bẹ́ẹ̀ tí kò ṣeé gbàgbé fún òun pẹ̀lú bí òun ṣe gbọ́ ikú ọ̀rẹ́ òun yìí Benson tí wọ́n sọ wípé àwọn rí òkú rẹ̀ ní inú mọ́tò tó ti rún jégéjégé lórí afárá Third Mainland Bridge níbi tí ẹ̀mí rẹ̀ tí ó bọ́ sí. Ó ṣe ní àlàyé wípé àwọn yóò tún máa pàdé ní ọjọ́ ìkẹyìn tí àwọn kò ní ìpínyà kankan mọ́ pé kí Èdùmàrè kí ó dẹlẹ̀ fún ẹni rẹ̀ náà tí ó lọ. Benson tó jẹ́ olóògbé yìí ó ní ó jẹ́ alága fún
fún gbogbo àwọn oníkẹ̀kẹ́ márúwá ní zone H ti ìpínlẹ̀ Èkó. Àwọn agbébọn Fúlàní darandaran pa ọlọ́pàá 5 ní Abakaliki ní ìpínlẹ̀ Ebonyi. Wọ́n sì tún ṣe ìkọlù sí ènìyàn 16 ní ìpínlẹ̀ Benue ní agbègbè Wando Mbakuya. Ní ìṣẹ̀lẹ̀ láabi ni ó ti ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Gwa. Ẹni tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ Gwa yìí tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ti ṣẹlẹ̀, èèyàn Comfort Agbo, ó ní ó jẹ́ nǹkan tó bà àwọn lọ́kàn jẹ́ púpọ̀ pẹ̀lú bí àwọn agbébọn tí wọ́n jẹ́ Fúlàní darandaran bí wọ́n ṣe ìkọlù sí àwọn ènìyàn wọn tí wọ́n sì gbẹ̀mí ènìyàn 16 ní wàràǹṣeṣà. Ó ṣe ní àlàyé wípé àwọn ti fi tó àwọn agbófinró létí tí wọ́n sì ti ń ṣe ìwádìí lórí àwọn tí wọ́n hu ìwà láabi náà, tí wọ́n sì fi dá àwọn lójú pé àwọn yóò fi ojú wọn bá ilé ẹjọ́. Lánàá tí ń ṣe ọjọ́ 7 oṣù kẹta ọdún tá a wà yìí, òní wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ ní agbègbè ọ̀hún Wando Mbakiyo ní ìpínlẹ̀ Benue. Gómìnà ní ìpínlẹ̀ Kaduna Èyún Uba Sani ti fi ọwọ́ márààrún sọ̀yà gbà wípé àwọn yóò ṣe ìwádìí àwọn tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí wọn gbé sá lọ lánàá òde yìí, wípé àwọn yóò sì wá gbogbo àwọn tí wọ́n jí gbé ọ̀hún tí àwọn yóò dá wọn padà lọ sí ọ̀dọ̀ mọ̀lẹ́bí wọn láyọ̀ àti àlàáfíà. Ó rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Kaduna kí wọ́n fi ọwọ́ wọnú kí wọ́n sì ṣe sùúrù wípé àwọn yóò wá àwọn ajínigbé ọ̀hún rí tí àwọn yóò sì dá gbogbo àwọn mọ̀lẹ́bí wọn padà sí ọ̀dọ̀ wọn. Ìròyìn wo jù báyìí lọ fún ti ọ̀sán tèmi. Ẹ pàdé wa nírọ̀lẹ́ nígbà tá a tún mú ìròyìn míì wá fún wa. Àtẹ̀mí àtẹ̀yìn ànídẹni àkọlẹ̀ bòkú tó dìgbà náà. Orúkọ mi ò yípadà, àyànfẹ́ Elédùmarè ni. Àkúṣẹ́ látàárọ̀.